Kérésìmesì Kérésìmesì dé àbí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem, ẹni tí yóò jọba ayérayé. Àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sán mọ́, àwa sì ti mú ẹ̀bùn fọ́ba tàbí lónìí. ẹ gbọ́ December láwa yìí sẹ́ Kérésìmesì lóde o ẹ̀yin tí a tó bẹ̀ nígboro sírun ẹ̀kú ọdún kò ní bá a jẹun Ìjẹ̀bú kíyìn ọmọ àdúgbò náà ń kíyìn. ẹ gbọ́ lọ́dún Kérésìmesì December 1st rèé tó máa fi di 30 àwọn òní location rẹ location lánìkúnlé làbàkà ìbàlàbí olórin ọba MC adé ẹni pàṣẹfọwàṣọ ó bẹ̀ nílẹ̀ ẹsẹ̀ ìjà ẹgbọ́ ẹ lè fowó ránṣẹ́ ẹ lè béèrè fún àkáǹtì wa 0 kan ìjìmọ̀ àlàbí kẹgbọ́n dáadáa kó tó kan ní sọ ní dáhùn sẹ́.